Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mo kí yín o. Wípé ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́, ẹ káàsán. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà, ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Òwe Yorùbá tó sọ fọ́ wọ́n fọ́ ọmọ ẹni èlé ṣèdí bẹ́bẹ̀rẹ̀ kàtílẹ̀kẹ̀ bọ̀dí ẹlòmíràn. Òun lọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé o. Bẹ́ẹ̀ ni, nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti padà plan lórí Ṣèyí Mákindé débi pé wọ́n ti ṣe kinní yẹn fún gómìnà Ọ̀yọ́ State, ìyẹn Ṣèyí Mákindé. Ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yìí tó fi lọ Ṣèyí Mákindé, òun ló wá bí wàhálà alẹ́ o. Gbogbo ọmọ Yorùbá, ẹ má sùn, ẹ má jẹ́ ká fi iná sórí òrùlé sùn. Bẹ́ẹ̀ ni, a ò nítorí wípé Ṣèyí Mákindé ò dáa ká tún wá filẹ̀ fún ọ̀tá, tó túmọ̀ sí pé a ò lè lọ́mọ burúkú pa fẹ́kùn jẹ. Bẹ́ẹ̀ ni o, nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń pètepèrò, kódà wọ́n ti ń gbìmọ̀ débi tó le dé, wọ́n ti pawọ́pọ̀ wípé àwọn máa dojú ọlá Ṣèyí Mákindé bolẹ̀, tó túmọ̀ sí pé àwọn máa ti gbogbo ipá wọn láti lé kúrò lórí ipò yẹn. Ẹ wo information eléyìí ò ṣe rọ́, kò ń ṣe wọ́n sọ pé wọ́n gbọ́ pé, ṣe mọ̀ pé àwa ò kí ń bá wọn èèrà tí kò ní ọmọ nù. Mo ti sọ pé mi ò ní láhùn nítorí Ṣèyí Mákindé náà ò ṣe dáa kọ́mọkùrọ̀, òun náà ò ṣe kúre. Ṣèbó débẹ̀ tó ń sọ̀pàkọ́ nù. Ẹni tó jẹ́ pé wá ṣe é ṣe pé òun lọ sẹ́dẹ̀, ó ti bẹ̀dẹ̀ jẹ́. Òun ti gbàgbé pé tóun bá dé látẹ̀dẹ̀, ẹ̀dẹ̀ lòun máa padà dé sí. Bẹ́ẹ̀ ni o, lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan ti ń gbìmọ̀ pọ̀ láti bá ìjọba Ṣèyí Mákindé kó sọ di yẹ̀yẹ́. Wọ́n ti ń gbìmọ̀ pọ̀ láti lé Ṣèyí Mákindé kúrò ní ọ́fíìsì nítorí wípé wọ́n farabalẹ̀ plan ni. Àwa gan mọ̀ pé plan lélẹ́yìí, kò sí ní tó lè sọ. Ẹ wá mọ̀ pa bá ń bá rí bẹ́ẹ̀. Ṣèbẹ́ni tó bá vote out ní ẹ máa sọ pé bóyá wọ́n yọ. Irọ́ o, wọ́n fẹ́ ṣe ní ti pátì kúùkù ni Ṣèyí Mákindé á fi bọ́lẹ̀ lórí ipò. Wọ́n fẹ́ fagídí gba ìjọba mọ́ Ṣèyí Mákindé lọ́wọ́. Torí tọ́dẹ̀ mọ̀ wípé, ṣe mọ̀ pé ìlàjì wọn, ìlàjì Nàìjíríà àwọn gangan ló ń darí ẹ̀. Lọ́ṣẹ̀ wá wò pé Ṣèyí Mákindé tiẹ̀ náà ti ń pọ̀ jù, wọ́n wá ti mú plan yẹn bọ̀ lẹ́yìn. Wọ́n ti mú plan yẹn bọ̀, kódà mọ́tò tó máa já Ṣèyí Mákindé lẹ̀ ó ti rẹ́dì. Wọ́n ti mú plan yẹn wá. Ṣé ẹ rí gbogbo ẹ̀yin alágbára, gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ Ṣèyí Mákindé kó tó di wípé ó dẹni ìtàn. Ó fi orí àpèrè yẹn ó fi pìtàn, ó fi ọ́fíìsì yẹn ó fi pìtàn. Kí wá ní ọ̀nà tó ń gbé? Kí ni ọ̀nà tí wọ́n là lẹ̀? Tẹ bá rí tí wọ́n fẹ́ lò wọ́n, ká má sọ pé ó fọ́ ni. Ṣùgbọ́n lójú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè má rò lọ síbẹ̀ pé Ṣèyí Mákindé ló fẹ́ ya máàpù yẹn fún. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọkàn ẹ̀ lè má lọ síbẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wò dáadáa, ṣé ẹ rí ẹni tó jẹ́ wípé àwọn tí wọ́n gbìmọ̀ àti fẹ́ gbé ṣàríà lọ wá sí orílẹ̀-èdè Nàìjíríà, sórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá gan. Target wọn gangan ni pé àwọn fẹ́ yọ Ṣèyí Mákindé lórí oyè. Ṣé ẹ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ọ̀gá méjì ò lè wà nínú ọkọ̀ nítorí wípé kò lè ṣeé ṣe. Èmi ò lè máa pàṣẹ kí wọ́n máa pàṣẹ, ìkan máa tẹ̀ fún kan ni. Ṣé ẹ rí àwọn tó gbé ṣàríà lọ yìí wá, wọn ò gọ̀, wọ́n fẹ́ fi rí ẹ̀yìn Ṣèyí Mákindé ni. Wọ́n fẹ́ fi rí e ní pàbọ́lẹ̀ ni. Torí ẹ̀ lẹ́sẹ̀ rí tó fi jẹ́ wípé wọ́n takú pé ilẹ̀ Yorùbá làwọn gbé ṣàríà lọ bọ̀. Àfikọ́ lọ́nkọ́ ṣáwa ni o. Kí ni Yorùbá ní ṣe pẹ̀lú ṣàríà lọ? Ẹ̀wẹ̀ ẹ̀yẹ ọmọ ìyá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ jẹ́ kó yí àwọn èèyàn pé àwa ò fẹ́ ṣàríà lọ o nítorí wípé a kì í ṣẹlẹ́wọ̀n.
a value ẹ̀mí ara wa. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni Sharia law kò lè ṣeé ṣe nílẹ̀ Yorùbá. Ọlọ́run ò ní gbà fún wọn. Bẹ́ẹ̀ ni irọ́ ni gbogbo ẹ̀ máa bá dé. Oòduà nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Sharia law kẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o. Kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ àwa náà ò ní gbà. Ẹni tó bá fẹ́ ṣe Sharia law kó gbà lu Saudi lọ o, tàbí kó gba ilẹ̀ Fúlàní lọ. Ṣùgbọ́n lórílẹ̀ bàbá wa Yorùbá nation òun ni àwa dìbò fún. Bẹ́ẹ̀ ni Yorùbá nation òun ló lè ṣe é. Bẹ́ẹ̀ ni nítorí òwe Yorùbá tó sọ pé àbánikọ́dá ikọ́ kan ò lè mọ̀kúta o. Yorùbá kì í ṣe ẹran rírọ̀ fún Fúlàní. Bẹ́ẹ̀ ni láti gbé mì ẹ má jẹ́ àtọ̀ yẹn kò ṣe ẹran rírọ̀ láti gbé mì nítorí Yorùbá lóòótọ́ a lè gba ìwọ̀sí mọ́ra o, ṣùgbọ́n a ò lè gba ìwọ̀sí láti ọwọ́ ọ̀tá wa. Àbí èwo ló wá padà wá sí ìmúṣẹ nínú gbogbo nǹkan tí wọ́n ti ń ṣe? Àbí ṣebí wọ́n ní ọjọ́ 12 oṣù December yìí ni làwọn máa gbé orò wá, ìyẹn àwọn Ìgbò. Bẹ́ẹ̀ ni tí Ìgbò lọ́ra tó pariwo pé àwọn ń gbé egúngún wọn bọ̀ láti ìlú wọn wá sí ilẹ̀ Yorùbá. Tí àwọn olórí burúkú olóṣèlú alákatí ẹ̀sìn àwọn jàgídíjàgan mùsùlùmí tí wọ́n tún tẹ̀lé tí wọ́n tún nílé yìí, ìhàlẹ̀ lásán ni. Wọn ò ní nǹkan tó máa ṣe, ìhàlẹ̀ lásán ni. Ẹ wo Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Yorùbá nation ti wá láti dúró. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ti wá láti dúró. Kò dẹ̀ sẹ́dá kan tó lè yí padà. Ọmọ Yorùbá àtàtà, ọmọ Yorùbá original, ẹ jẹ́ ká jí o. Èyí tá a fara gba ẹ̀gbin àti ìwọ̀sí tó gẹ́. Bẹ́ẹ̀ ni èyí tá a fara gba ẹ̀gbin àti ìwọ̀sí tó gẹ́. Ilé koko ń ta gbé ilé yá. Ẹ jẹ́ ká gbára wa kúrò lọ́wọ́ àwọn aráàbí. Bẹ́ẹ̀ ni ẹ bá wa share. Ẹ jẹ́ kó lọ viral. Ẹ jẹ́ kó yàwé èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation ti dé láti dúró. Kò dẹ̀ sí ẹ̀dá alààyè kankan tí ó lè yí padà tàbí kó lè yí lọ́wọ́. Ẹ wo ìyá mi bàbá mi bá wa share. Ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwé èèyàn pé Yorùbá nation ni o. La fi sọ pé àwọn máa bẹ̀rẹ̀ bí ẹni bẹ́ẹ̀ ṣe àtẹ́lẹsẹ̀ àti máa bẹ̀rẹ̀. Gbogbo ẹ tó bá láwọn dé òun láwọn dé bá ó dàbọ̀.